látàrí ìjàkú akátàgbọ́nmi sí omi òtó tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú Labour. Alága ẹgbẹ́ ọ̀hún ìyẹn Julius Abure ti kéde pé ipò ọmọ oyè tí yóò díje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ọ̀hún gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027 táwọn ní kò sí fún ẹnikẹ́ni ju Peter Obi lọ ti wà ní ṣíṣílẹ̀ báyìí fún ẹnikẹ́ni tó bá fẹ́ díje o. Abure sọ̀rọ̀ yìí níbi ìpàdé àwọn oníròyìn tó wáyé lẹ́yìn ìpàdé àwọn aláṣẹ ẹgbẹ́ náà nílùú Àbújá lónìí. Ó ní bákan náà lọ́mọ sórí o fún ipò ọmọ oyè ẹgbẹ́ náà nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Abia lọ́dún 2027 táwọn ní kò sí fún ẹnikẹ́ni ju Alex Otti lọ. Ó ní ipò náà ti wà ní ṣíṣílẹ̀ báyìí tí tíkẹ́ẹ̀tì yóò sì máa jẹ́ títà fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ láti díje gẹ́gẹ́ bí ọmọ oyè fún ipò gómìnà ní ìpínlẹ̀ Abia. Abure sọ̀rọ̀ lórí ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ tó wáyé láìpẹ́ yìí eléyìí tí Nenadi Usman léwájú rẹ̀ gẹ́gẹ́ bí èyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ kankan rárá. Ó ní Alex Otti ló ṣagbátẹrù ìpàdé ọ̀hún, bẹ́ẹ̀ sì ni kò ní ẹ̀tọ́ kankan láti ṣagbátẹrù irú ìpàdé bẹ́ẹ̀. Bákan náà ló ní gómìnà kankan kò ní àṣẹ láti tú ìgbìmọ̀ aṣiṣẹ́ kiri ẹgbẹ́ kankan ká yálà lápapọ̀ ti ìpínlẹ̀ tàbí ti ìbílẹ̀. Ó bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ táwọn ọmọ ẹgbẹ́ kan ń gbé tó fi mọ́ àgbà ẹgbẹ́ náà ìyẹn Peter Obi. Ó ṣàpèjúwe irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí èyí tí kò dáa rárá bí kò ṣe láti pín ẹgbẹ́ náà sí méjì pẹ̀lú àwọn ìpàdé tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí wọ́n ń ṣàgbékalẹ̀ rẹ̀. Ẹ lọ ka ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́, bẹ́ẹ̀ sì ni àwọn ìròyìn míì náà lẹ́tùjẹ̀ gbádùn ẹ̀ nínú ìwé ìròyìn The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà Mọ́mi Balógun ló kọ mi.